sí mi nice o nice ẹ jọ̀ọ́ fún àǹfààní àwa bíi irú ẹ̀yin tèmi náà kì í shop around ẹ jẹ́ ká play ẹ̀ fún wa torí ajígini arìngini wọ́n jà àṣẹ báyìí lójú ayé àṣẹ báyìí ló ṣe fẹ́ sọ̀rọ̀ mú ìdí ni o ajígini arìngini wọ́n jà alábàjọ táwọn èèyàn wọ́n ń pè mí wọ́n ní ìyá alájẹ wọ́n ní oyin kó bá yín lẹ̀ mo ní ìsì àyìn lẹ̀ ó ní mẹ́wàá ṣẹlẹ̀ mo ní kẹ́ẹ̀nẹ̀ ayó ti ṣẹlẹ̀ tòótọ́ ajígini o àti kàní máa yìí ìwọ náà tágẹ́ẹ̀tì ni ọlọ́run elédùnmarè mọ́ jẹ́ ń bọ́wọ́ ọlọ́run má jẹ́ bọ́wọ́ o má jẹ́ kó sọ́wọ́ arìngini wọ́n jà àwọn àáfàá fẹ́ẹ̀kì ọlọ́run má jẹ́ ń bọ́ sọ́wọ́ wọn àwọn tí wọ́n fẹ́yàn gòkè tó fẹ́ fẹ́yàn ṣàtẹ́gùn ọlọ́run má jẹ́ kó sọ́wọ́ wọn wọ́n láìtọ́lọ́ àfi kéèyàn yà sí ọlọ́run pẹ̀lú ọkọ̀ọ̀kan ṣé ní gbogbo àwọn tí ń gbé wà láìtàláì gbogbo wọn náà kọ́ ló níbẹ̀rù ọlọ́run wà láì kọ́ lọ́wọ́ ṣàánú èèyàn ni tí èyí bá wá ṣe bẹ́ẹ̀ kéèyàn wá rẹjú rẹ̀ kalẹ̀ kó wá ní owó ajígini ló wá kù tóun tún fẹ́ lò gbé sí ayé rẹ̀ kó wá pájígini náà ló wá kù tí ó máa ṣe wá sí tóun náà ó sì máa lísìn sí ẹ̀wọ̀n láìtàláì olúwa rẹ̀ ó kàn wọ́n náà ní sírèètì ni. lọ́hùn o ṣé ẹni gbogbo téèyàn bá ṣe ilé ayé káàdì ọmọ tọrọ ẹsẹ̀gà fúru láì ajígini bẹ̀rẹ̀ sí mọ́ sí ẹsẹ̀gà fúru láì ní ọwọ́ àwọn nítorí téèyàn bá tó bá fi tẹpúrúlù tó bá fi wọn gbogbo wàhálà rẹ lórí ìkànnì yìí tẹpúrúlù ó sì já pàtì láàrin tó bá pòun ò ṣe mọ́ àṣé èèyàn nìkà àṣé ìkàdé bẹnu èèyàn ajígini o ń gbà mo wí lọ́jọ́ kìíní àná mo lórúkọ rẹ̀ ó dìsí kọ́ ọ̀hún ara wọn ó mú question mark dárí àwọn èèyàn pé ìyá alájẹ ọ̀rọ̀ rẹ̀ pọ̀ ajígini àgbà tó padà kó sọ́wọ́ mi. kábíyèsí rẹ̀ olúwa ọba tó fi sọmọ ṣájọ bora kábíyèsí o ọlọ́run mi o ọba tó kábíyèsí ẹ̀yin èèyàn bí mi mo lò pọ̀ mo kàn ń gbé yín pàréèdì ni mo ń ṣe zigzag ọlọ́run mi o irọ́ má ti polówó má polówó fún mi o mo ń bọ̀ ẹ̀yin èèyàn mi ẹ má jẹ́ kí àwọn pípò ìgbé mi o ìwọ ọ̀rọ̀ ẹ mo fẹ́ gbọ́. Àmì ẹ jọ̀ọ́ fẹ́ ẹ bá ń gbọ́ ṣò yìí o. Adigun jẹ gbèsè ta ni ó sọ. Lórí ọ̀rọ̀ Muyideen Arìngini. Wọ́n ti ní ká mọ̀ pé Àgbàlá Gabriel mọ́mọ́. Ẹ bọ́ pé mọ́mọ́. Lórí ọ̀rọ̀ Muyideen òun àti Arìngini wọ́n jà. Arìngini wọ́n jà. Báyìí pé ọ̀rọ̀ yìí nígbà tó kọ́kọ́ ṣẹlẹ̀. Àdásí. Bẹ́ẹ̀ ni ẹ dá sí. Nígbà tẹ́mi ti ṣètò méjì lórí ẹ̀ èmi ò ṣètò lórí ẹ̀ mọ́ torí pé lónìí àwọn kí sọ̀rọ̀ yìí pé ọ̀rọ̀ Muyideen àtàgbàlá àtàjìgínní ó làwọn ti ń ṣètò tẹ́mi bá ti sọ bí tí wọ́n mú sọ mẹ́sẹ̀jì bíi méjì tó ṣe program méjì fún bí ọ̀rọ̀ kan ó ti lọ́ọ́ tèmi nìyẹn láti pé ètò ṣẹlẹ̀ láì ní ìjà omi yóò lè tó mi màá lọ mú mi. nípa ọ̀rọ̀ bọ̀dá bá ṣe ẹni kó dábàá sí wọ́n sàn ṣe fídíò enjoy báyìí wọ́n ti pààyàn bò sàn nìyẹn wọ́n ti pààyàn sí kíníkan ni ṣùgbọ́n nígbà tẹ́mi ò lẹ́nìyẹn kan nú tí èmi amúlẹ́nìkan tí tó ń tínú ẹ̀ ń bí mi tí èmi kò yá èmi àti bọ̀dá bá sì ń jà níṣẹ́ á ju bọ́ sórí òtò ní gbogbo gbà táìpẹ́ bọ̀dá bá sì wá ní mọ̀ sọ. ìtẹ́ ìfẹ́ mo ti sọ nígbà mo ti sọ fún bọ̀dá bá sì pé mo ò pààyàn pẹ̀lú aláàfin àwọn báwọn bí bọ̀dá bá sì wà ṣe program àwọn náà mọ̀ ẹ̀rùn pààrùn pé egbò ẹ̀ náà ló lè ní content tí mo create ṣùgbọ́n mi ó wà nílẹ̀
ìrà ìdí ní tó jẹ́ pé ọ̀rọ̀ méjì nígbà tá a sọ bí ẹ̀mejì báyìí mi ò sọ̀rọ̀ lọ́bẹ̀ mọ́ràn níwọ̀n tí bọ̀dá àbá sì kàwé sọ pé bọ̀dá bá ti sọ báyìí nígbà tí bọ̀dá àbá ti ọjà ṣùgbọ́n tí wọ́n sọ tí ò dáa lọ́wọ́ làwọn pọ̀ ẹni pé sọ̀rọ̀ lọ́bẹ̀ mọ́ bí ìdí tí mi sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ méjì nínú wọn nù ìyẹn fún àtìlẹ́bí ọjọ́ mẹ́ta sẹ́yìn ní ìsẹ̀ tí mo láǹfààní èmi ò nígbà mú ìdí ní àtàgbàlá àti àdìdí ní mi nígbà kan ẹ pàṣẹ bí ọjọ́ mẹ́ta sẹ́yìn tí wọ́n láǹfààní àti bá mú ìdí ní sọ̀rọ̀ wọ́n á fẹ́ kẹ́ gbọ́n tí màá tiẹ̀ sọ kí wọ́n lè ráyè sọ ìfọ̀nsọ̀rọ̀ ọ̀gá ẹgbọ́n. ẹgbọ́n. Okay. Bàbá Jígini ó fẹ́ tẹ̀lé wọnú kéwú àbí ipe láti kéwú àbí láti mọ rí lò lọ́mọ lẹ́yìn torí kò yé mi. láti kéwú láti máa rí mi lò náà ní láti kéwú láti máa rí mi lò. Ìsọdídẹrú. láti sọ mi dọ̀mà kí. Torí mo wo fídíò rẹ̀ kan mo wo fídíò Ajígini kan tó gbé yín ẹgbẹ́ báyìí. ọgbọ́n àti sọ mí dọ̀mà kí náà ní. Okay. àti pàápàá jùlọ láti fẹ́ kó lè bá a máa rí yín lò fún mídíà rẹ̀ káyọ̀ lè bá a máa rí yín lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. ẹ mọ̀ pé fọ́tò àti ìrọ́kùnrin máa pọ̀ sí báwọn èèyàn bá ti ń rí mi lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. ní ara gbogbo lẹ́wẹ́ máa lò ní fọ́nà nìyẹn wọ́n mú ṣe àgbègbè gẹ́ẹ̀sì mo ti tètè jápa. Ajígini o Muyideen Ajígini fẹ́ máa lòun fún followers tó bá ti rí òun lẹ́gbẹ̀ẹ́ followers á lè máa pọ̀ sí òun á rí pé Ajígini lòun mo ṣe rí báyẹn ó fẹ́. Masali kaoribaya kasaidaya gaba gbọ́rọ̀ àṣẹ látẹnu mi ìwọ tó lè ṣàmì lórúkọ Jésù ọ̀dájú ogun tó ní tòun bá rẹ́yìn òun ò ní padà lórúkọ Ọlọ́run bàbá tọmọ tẹ̀mí mímọ́ iná Ọlọ́run kò jó dànù. Orúkọ mi ní Prophet Ṣólóyè Táíwò bàbá orí òkè àṣẹ àtagbára látòrí òkè àṣẹ àtagbára tó wà ní Gbẹ́ńkú area Olódó garage nílùú Ìbàdàn. Máa sádàlí kàfà gbọ́ọ̀rọ̀ Olúwa ọ̀dájú ènìyàn tó ń bá ọ rìn tó lóun ní jẹ́ kó rógòlù láyé irú ẹni bẹ́ẹ̀ lórúkọ Jésù idà ọ̀run kó gé wọn dànù. Wòmísà Olúwa rán mi sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kí ni tó Olúwa dẹ̀ fi rán mi sí ọ òun náà ni pé má sọ ìrètí nù. Dádì àti mọ́mì jọ̀ọ́ mo bẹ̀ ọ́ ó lè ti gbàdúrà lóòótọ́ ó lè ti gbààwẹ̀ lóòótọ́ ó lè ti lọ oríṣiríṣi orí òkè lóòótọ́ ṣùgbọ́n sá Olúwa ní kí n sọ fún ọ pé gbogbo ohun tó ń béèrè tó ti rí yẹn má sọ̀rọ̀ ìtínú tó bá ṣeé ṣe oh my God tí Jésù bá lè jí Lásárù òkú ọjọ́ mẹ́ta òkú tó ti kú fún ọjọ́ mẹ́ta tó ti ń rùn táwọn èèyàn ti ń wò pé báwo làwọn ṣe fẹ́ ṣe tí agbára Ọlọ́run bá lè jí òkú yẹn dìde gbogbo ohun tí wọn náà ń lé tó dàbí pé kò tí tẹ̀ ọ́ lọ́wọ́ máa sádàlíkàbà Olúwa ló máa ṣe fún ọ gbọ́ mi sà ṣégbéyàwó tiẹ̀ gangan òun ló dàrú ni oh my God ṣé iṣẹ́ lòun wá tó ò tí ì rí Masadali kaparibaya kasaidaya ṣé ìgbéga ló ń wá lẹ́nu iṣẹ́ tó ò tí rí kí ló ń tó o ti ń dààmú káàkiri ṣọmọ tó ti ẹ̀bí ló ń fún ọ ní wàhálà ní gbogbo ìgbà tó o ti lọ káàkiri tó dàbí pé o ti rí ọ̀nà àbáyọ Olúwa ní kí n sọ fún ọ pé má sọ ìrètí nù wòmísà o ò tí ì pàdé ẹni tá a rán sí ọ ni òun ló fà á ṣùgbọ́n Olúwa rán mi sọ pé àkókò rẹ ti tó òun fẹ́ tú ọ sílẹ̀ nínú gbogbo àjàgà ogun èyí tí ayé rẹ wà ẹnìkan máa ṣàmẹ gbọ́ọ̀rọ̀ Olúwa gbogbo àjàgà ogun lórí ayé rẹ gbogbo àjàgà ogun lórí àyànmọ́ rẹ lórúkọ Jésù iná Ọlọ́run kó jádànù wòmísà bóyá o tiẹ̀ wà lókè òkun ò ń ṣiṣẹ́ ṣùgbọ́n síbẹ̀ ò lákòjọ bóyá o tiẹ̀ wà lókè òkun ò wáwé ìgbèlú ṣùgbọ́n ó ti dààmú káàkiri ṣùgbọ́n ó dàbí pé kò tí ì tẹ̀ ọ́ lọ́wọ́ bóyá o tiẹ̀ wà lókè ní Nàìjíríà tí wọn náà ń lé visa ṣùgbọ́n tó jẹ́ pé gbogbo ìgbà ni wọ́n ń decline visa rẹ̀ gbọ́ ìròyìn ayọ̀ rèé fún ọ Olúwa ló fẹ́ yọ̀ǹda rẹ̀ fún ọ pẹ̀lú ọwọ́ agbára mi ò ní àkókò tó pọ̀ ṣùgbọ́n tó Olúwa rán mi ní sí ọ ni pé jẹ́ àjọ gbàdúrà papọ̀ jẹ́ àjọ wá ojú Olúwa kí
kí ni orísun ogun tó ń jà ọ́ gan? Wọn ò tí ì rí orísun ogun tó ń jà ọ́ ló fi dàbí pé kò tí ì sí ọ̀nà àbáyọ. Jẹ́ kí n gbàdúrà pẹ̀lú rẹ, jẹ́ n sọ́nà fún ọ. Tí Olúwa bá sọ fún mi lórí ọ̀rọ̀ ayé rẹ, ìwọ náà jájọ gbàdúrà lé lórí. Kó o wá wò pé ṣé lóòótọ́, ṣé wòlíì ni mo pè ní àbí kì í ṣe wòlíì? Wo mi sà, tó o bá pe wòlíì, ìwọ kọ́ ni wàá ṣàlàyé orísun ogun tó ń jà ọ́. Wòlíì lolúwa máa mí sí tí ó sọ àṣírí ogun tó ń jà ọ́, tí wàá sì rí i pé lóòótọ́ àṣẹ ni tọ́lọ́run rán sí mi rè. Wo mi sà, ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyanu ló ń ṣẹlẹ̀ lórí òkè tí mo ti ń bá ọ sọ̀rọ̀ yìí, ṣùgbọ́n mélòó ni mo fẹ́ tẹnubọ̀ nínú àwọn ìyanu tó ń ṣẹlẹ̀? Ṣùgbọ́n wọn náà lè gbìyànjú, jájọ gbàdúrà, má jẹ́ kó sú ọ, jájọ gbàdúrà. Mo máa ń sọ ní gbogbo ibi tí n bá dé, màá sọ fún ọ pé ọjọ́ tó bá lọ sọ pé ò ṣe mọ́, ìjọ ẹ̀ báyìí náà lógun ti borí ayé yẹn. Lórúkọ Jésù, ogun ò ní borí ayé rẹ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wàá fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ sí ogun tó ń jà ọ́. Bóyá ó tiẹ̀ fẹ́ mọ àṣírí ogun tó ń jà ọ́, pè mí jẹ́ n gbàdúrà fún ọ kí n lè sọ àṣírí ogun tó ń jà ọ́ fún ọ. Nọ́mbà yẹn rẹ o, orí WhatsApp nọ́mbà gangan tí wàá fi pè mí sí, òun náà ni +234 70 25 47 54 27 +234 70 25 47 54 27. Lórúkọ Jésù, àánú máa yanjú ọ̀rọ̀ rẹ. Gbogbo ibi tó ti dé tó dàbí pé kò sí ọ̀nà àbáyọ, ní kété tó o bá ti ń pè fún àdúrà, lórúkọ Jésù wàá rí ọ̀nà àbáyọ. Ògo ni forúkọ Olúwa. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Stay blessed in Jesus' name. Ọmọ ilé kí ó tipátipá kó wá máa gbóhùn sẹ́gbẹ̀ẹ́. Ẹjọ́, this is life o, this is life show. Ẹjọ́ o, mo lẹ́rìí ẹ̀fẹ́ láti rẹ́rìn o. Ó ní òun yà ṣe kí ni, òun yà jápa. Mọ́mí ṣe máa jọ abẹ́ ìrìṣẹ́ Ọlọ́run. Ráyè wọn bí ajígi ni àṣemísàn rẹ ọ̀tá lórí ọmọkùnrin. Tẹ́ǹgbà wájú tẹ́ǹgbẹ̀yìn. Ẹjọ́, ẹ má bínú. Gbogbo mọ̀mọ́ pọ́ọ̀sì ẹ̀ nítorí pause and continue, rewind and forward is allowed. Ẹ ti gbọ́? Continue. Ó tẹ̀mí kọ́ ni pé ajígi ni pé ó fún ní $1 million pé ẹ ti sí ṣọ́ọ̀bù wípé. One combo. Ajígi ni òun ní one combo, òun ní $1. Ní sùúrù, wọ́n ìdí máa sọ̀rọ̀ púpọ̀, ní sùúrù, ó máa ní sùúrù. Tá a bá ti ní kó o sọ̀rọ̀. Ẹjọ́ ṣé ń gbọ́ ẹ̀yin tẹ́ wà lórí YouTube, ṣé ń gbọ́ ṣé ó dọ́dọ̀ yìí dáadáa. Ẹ ṣe gan. Ó ní wọ́n ní kí n play back, ó sì gun ẹ má ti jà play back, ẹjá sì máa lọ náà àtẹ láti fẹ́ tún gbà ẹ má play back tó bá yá. Mọ́mí lọ́lá ọdún lámì iṣẹ́ wà. Ó ní wọ́n ní Ajígi ni wọ́n láwọn Ajígi ní fọlọ́. Ó ní Ajígi ni ó ní kọ́bọ̀ wá kọ́bọ̀ Ajígi ni òfin kò rówó. Ajígi ni Ajígi ni kí ló dé? Ẹ̀dá kúkú ló wà ní Proverbs 17:13 yẹn, Akínládé Adékúnlé ẹ mọ́ bá wa sọ, ẹ dákun. Aláàfẹ́ kẹ́kọ̀ọ́ igi ọ̀pọ̀tọ́ gan, wọ́n ti gé ọ̀pọ̀tọ́ kẹ́kọ̀ọ́. Ẹ jẹ́ kẹ́kọ̀ọ́ lára igi ọ̀pọ̀tọ́, ká tún kẹ́kọ̀ọ́ lára Muyideen àti Ajígi ni. Tipátipá relationship. Lẹ́nu gbò sí gbòòná. Nǹkan sì ti ṣẹlẹ̀ ti pẹ́ táwọn wọn kọ́bà. Ó yá sọ̀rọ̀ sókè. Pẹ̀lú ìṣúná fún ní kankan yẹn, ǹjẹ́ jẹ́ kí Oríyọmí ó padà mọ̀. Ó yẹ ká jẹ́ kí ó tí wọ́n bẹ̀ ni pé ǹjẹ́ jẹ́ kí Oríyọmí ó padà mọ̀ pé àwọn kìíní yóò ṣe kankan. Ẹ máa gbọ́ jẹ́rí Oríyọmí gan ti rìbá látìgbà tí Àgbàlá tó ti fẹ́ sọ ti Oríyọmí di ẹbí.
fẹ́ gbàdá sọ̀rọ̀ ni. Oríyọmí di ẹ̀bí lórí ọ̀rọ̀ mi. Oríyọmí fi wá jáwọ́. Oríyọmí ti jáwọ́. Ọ̀dàlẹ̀ jápa. ṣé ẹ̀mọ̀ dídí kí ìbẹ̀rù ẹrú bẹ̀rẹ̀ báyìí ni pé ṣé ẹ̀mọ̀ pé nígbà tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ Oríyọmí náà wà ń bẹ̀. Ẹgbẹ́ tó bọ̀ yìí kẹ́yìn náà mú sóbò yìí o. kọ́rọ̀ yìí kọ́rọ̀ wa tó di bá mi kílẹ̀ ò tó mọ́ ó yẹ kó Oríyọmí náà mọ̀ sí pé ṣe ẹsẹ fún bàbá yìí ẹsẹ wá fi jìyà lásán ẹsẹ fi pawó lásán ṣé bí Oríyọmí ṣe bá jà fẹ́ tọ́ ọmọ nìyẹn ló ń pera rẹ̀. ó yẹ kó lè tú di Ajígini síta pé Ajígini ò ṣe ẹ̀kọ́ fọmọ yìí o ó kàn fi wá fọ́lọ́wà sí ni o. Bàbá mi. mo wà pẹ̀lú yín ọlọ́mọ kèmílà ni. Ẹ máa gbọ́ èmi máa ń sọ nǹkan kan ṣé ń gbọ́ mi báyẹn ń sọ. Àgbàlagbà kì í sọ̀rọ̀ ní ìwé. Oríyọmí bẹ́ẹ̀ ń wù yẹn ṣé ń gbọ́ mi báyẹn. Ọgbọ́n àgbà ló lò tó fi dọ́gbọ́n sáfẹ́yìn lórí ọ̀rọ̀ yìí. Ó dọ́gbọ́n sáfẹ́yìn lórí ọ̀rọ̀ yìí. Ó mú reverse. Ó dọ́gbọ́n sáfẹ́yìn lórí ọ̀rọ̀ yìí. Ọ̀dàlẹ̀ dáálé. Ó dọ́gbọ́n sáfẹ́yìn lórí ọ̀rọ̀ yìí. Torí pé tí ò bá dọ́gbọ́n sáfẹ́yìn ṣé ń gbọ́ mi bá ń tẹ̀sẹ̀ àwọn blọ́gà tí pásọ̀ yẹn ń kó owó fún ariwo mi làwọn blọ́gà yẹn ń pa. Ẹ gbọ́ o, ẹ̀yin blọ́gà tí Àgbàlá bá sanwó fún lórí ìkànnì yìí tẹ́ ẹ̀ bá jáde síta kẹ́ wá jẹ́wọ́ ara yín. Àwọn ègúnnú Bíbélì láàrán sí yín tẹ́ ẹ bá gbowó lọ́wọ́ Àgbàlá ẹ wá sọ o kọ́ láwọn kan gbowó kó mọ́ gbogbo èyí tẹ́ ẹ sọ. Àwọn tó rò tọ̀rọ̀ tó sọ tọ̀rọ̀ ní àdàbí pé wọ́n sanwó fún wọn ni kò sẹ́ni tó sanwó fún wa mind you. A ti mọ̀ pé tí ó kẹ̀yìn ọ̀rọ̀ rẹ̀ kò wá padà jẹ́. Ó yá. Tó bá jẹ́ ikú Oríyọmí ọ̀dọ́gbọ́n tó bá jẹ́ ikú Oríyọmí kò sàsẹ́yìn tó lọ. Ariwo Oríyọmí ni àwọn blọ́gà ọba máa pa. Bẹ́ẹ̀ ni toró ló bẹ̀rẹ̀. Agẹ́ẹ̀tì ẹ̀. Ó yé mi. Ọgbọ́n àgbà ni Oríyọmí lò. Ó mú reverse. Ọgbọ́n mú reverse. Oríyọmí ò lẹ́bi o, ó dọ́gbọ́n mú reverse. Nígbà tó Oríyọmí náà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ bóyá kò tètè wo ibi òye ọ̀rọ̀ ń lọ ń gbọ́ tí Oríyọmí sì ti tì sáwọn Ajígini tó wá rí bójú ọ̀rọ̀ ṣe ń lọ nígbà tí ìjọ tó ti rìn àpé mo sọ fún yín mo ní kò sí ẹni tó jẹ́ ẹni tó jí ọgbọ́n tó mọ ibi tí òye ọ̀rọ̀ máa ń lọ ní ọjọ́ tí Muyideen ti parọ́ tó sọ pé wọ́n fẹ́ lépa ẹ̀mí ìwọ ọmọ Oríyọmí máa jápa àìtẹ́ẹ̀dẹ̀ lórí show yìí lórí ètò mi ti sọ torí ó ti kúrò ní ọ̀rọ̀ pé civil mọ́ èyí ẹ ti kúrò ní civil ó ti di kéré ó ti yẹ ká mọ̀ sọ́tọ́ léèbó wọn ìyẹn ti kúrò lọ́rọ̀ civil wọ́n Oríyọmí máa mú rìvásì ó ní ọgbọgbọ́n làgbà ń lò ó ní ọgbọgbọ́n ni Oríyọmí fi mú rìvásì ìyẹn wá pé ọ̀dálẹ̀ dalẹ̀ lọ́ba láì kí ló dé ìyẹn wá pé ìtalọ́lọ́ wá ní ọ̀dálẹ̀ dalẹ̀ Oríyọmí ìtalọ́lọ́ ò náìsì rárá ọlọ́run ò náìsì ìwọ ọmọkùnrin yìí ọ̀rọ̀ rẹ sún mi ò náìsì rárá èwo lọ̀dálẹ̀ dalẹ̀ nú ọ̀rọ̀ tó wà lẹ̀ ẹ ṣọ́ra yìí o oníkálùkù tí ó ti realize mistakes ara àwọn tó bẹ̀rẹ̀ struggle yẹn pẹ̀lú ẹ̀ tó ń support ẹ̀ tẹ́lẹ̀ ìyẹn Muyideen ìgbà tó dó stage kan táwọn náà bẹ̀rẹ̀ sọ pé no wọ́n pera wọn padà so kì í ṣe Oríyọmí nìkan ni ó mú river ṣùgbọ́n Ajígini ìwọ ti gbàgbé clarification ìwọ ló ṣe clarification mímíkì fún wa ẹjọ́ má flash mi mọ́ ẹjọ́ kí ló dé ẹ mọ́ flash mi ẹ̀yin tẹ́ wà lórí YouTube àwọn ará Facebook wọ́n ti ń flash mi bẹ́ẹ̀ o ẹ máa press love and like ẹ máa share ó ti lọ viral tó bá possible ẹ máa bá mi download ẹ lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ dákun. Ẹbí rẹ̀ ń bí ọ̀rọ̀ o. Bẹ́ẹ̀ni kò sẹ́bi ẹ̀ bẹ́ẹ̀. kò sẹ́bi rẹ̀ ń bẹ̀ ṣùgbọ́n. Kọfẹ́
jẹ́ kí pásítọ̀ yẹn pa epo sí aṣọ àlà o. Àbí fún ara ẹ̀ ló fẹ́ tepo sára rẹ̀ nítorí ọ̀rọ̀ tó dá sí. nítorí kó mọ̀ ní pé kó mọ̀ ní pé ìbùkún wa wù mí kẹ́ ẹ jẹ́ kó mọ̀ torí ó yẹ kó ìrànlọ́wọ́ tó náà ó lè ṣe lórí ẹ̀ torí pé lọ́kàn gbogbo àwọn èèyàn nísìnyí bí ẹni pàjì gidi tó kọ́lé fún yín ó ti ra mọ́tò fún yín ó ti ṣọ́ọ̀bù ó ti ṣe bákan torí pé ṣọ́ọ̀bù ìpínlẹ̀ fún yín ní túnbí làbí ìyàn kan kẹ́ẹ̀kì bẹ̀rẹ̀ láì mọ̀ pé ajígini náà wà á lógún ọdún ìtọ̀rọ̀ alébá. ọkùnrin Ṣẹ̀san Adékúnlé. ọ̀nà béèyàn tó lè gbà ràn mí lọ́wọ́ báyìí ọ̀nà méjì ni. ọ̀rọ̀ Muyideen dàbí Coca-Cola wọ́n ní Coca-Cola Coca-Cola yìí ló dé lẹ́yìn gbogbo atótónu láti bí February àbí nǹkan kan láti wà lórí ọ̀rọ̀ bí February ló ṣe ìyàwó àbí kò pẹ́ sígbà yẹn láti wà lórí ọ̀rọ̀ yìí ṣó yẹ ká sì bára wa ká sì wà níbi tá ti máa sọ wípé o fẹ́ kán ràn ẹ́ lọ́wọ́ bólúwa kò bá kọ́ ilé náà àwọn òṣìṣẹ́ wọ́n kàn ṣe lásán ni. Back to square one ó ṣe ń wá ìrànlọ́wọ́ back to square one ìrànlọ́wọ́ tí wọ́n ṣe fún lábẹ́ bíríìjì lábẹ́ tó lọ gbé lábẹ́ bíríìjì gbogbo ìrànlọ́wọ́ táyé ṣe fún ẹ níbo ló yọrí sí ṣé láti jù láti wà lónìí Salami Ọmọwùmí God bless you ma George Crown you're welcome ìrànlọ́wọ́ méjì ló fẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin àgbáyé àbí ká sọ gbogbo ọmọ Nàìjíríà rere èèbó náà lè dá sí o he's not a prophet o mẹ́ta lọ́kàn ló ń ṣe o prophet kọ́ o bàbá wa aláyàbí àgbà Lateef aláyàbí àgbà ṣe wà God bless you ṣàlàfíà ni. ṣé ń gbọ́ mi báwọn. à ń gbọ́. ọ̀nà alákọ̀ọ́kọ́ ni wípé báńkì àkáǹtì mi èèyàn lè bá mi sẹ́ǹdì owó síbẹ̀. wọ́n ní ẹ bá ń fowó sínú àkáǹtì mi. ọ̀nà alákọ̀ọ́kọ́ náà. ọ̀nà alákọ̀ọ́kọ́ nìyẹn o. ọ̀nà ẹlẹ́ẹ̀kejì. TikTok page mi. TikTok tó bá a sí. ṣé ń gbọ́ mi báwọn. torí ojoojúmọ́ ni mò ń ṣe prógráàmù lórí TikTok mi. ojoojúmọ́ ló ló ń wà lórí TikTok o kẹ́ mo bá gift ẹ̀ ó yá gbóhùn sókè ojoojúmọ́ kò ní nǹkan míì tó ṣe báyìí ojoojúmọ́. ẹ tí ò bá ti ràn mí lọ́wọ́ láti bá mi sẹ́ndì owó sí báńkì àkáǹtì mi ẹ gbọ́ báyìí ẹni yẹn láti ràn mí lọ́wọ́ láti fún mi ní ẹ ní láti ẹ̀yin tẹ́ ẹ bá fi owó sí inú àkáǹtì ẹ̀ ẹni yẹn ní láti lọ fowó sí inú kẹ́ lọ ra gift fún lórí TikTok nǹkan tẹ́ ṣe nìyẹn o ẹ ní láti kò gbọ́ Yorùbá ń bẹ̀ yẹn má bínú sí lórí TikTok kò command yín mo ti bá rephrase yẹn. so lẹ́yìn yẹn ṣé ń gbọ́ mi báyẹn. kò sí ìjọba nínú. ká máa sọ wípé adọ́fẹ́ máa jà fún ẹ̀tọ́ kan lọ́wọ́ àwọn kan àbí pé abẹ́ máa ẹgẹ́ ẹ̀. ó ní lẹ́yìn yẹn tá a bá sọ pé ká tí wọ́n máa jà fún ẹ̀tọ́ kan gbogbo àwọn tó fẹ́ máa jà fẹ́tọ̀ tí wọ́n ń kúrú tí wọ́n ń ga pa àwọn fẹ́ gba ẹ̀tọ́ wọ́n wá ìta jan claim entitlement tí wọ́n lẹ́tọ̀ọ́ ẹ̀ wá bí kan àwọn fẹ́ lọ bá gbà wá àwọn alágbára àwọn King Kong àwọn dà lónìí. mo ní so much entitlement bẹ́ẹ̀ ni ma aláwọn dà lónìí
use and dump. Má ṣe o. Ẹ jẹ́ ká gbọ́. Ìyẹn ti kọjá. ọ̀rọ̀ tó ti kúrégé. Ó ti kúrégé. Ó ti kúrégé lọ́rọ̀ tó wà láàrin ìgbà àti pásítọ̀ yẹn. Wàláì, ìwọ náà mọ̀, ó ti bá bẹ̀ jẹ́. Ọ̀rọ̀ pásítọ̀ kò lè mi sọ. Kò yí tó kàn mí pẹ̀lú pásítọ̀. Ṣé à ń gbọ́? Èmi ọ̀rọ̀ pásítọ̀ kò lè mi báyìí. Báwo ni ó ṣe ìrànlọ́wọ́ ọ̀tọ̀dọ̀ ṣe ti pọ̀ ènìyàn? Ṣé ẹ mọ̀? Bí ìrànlọ́wọ́ ṣe dìde lọ́dún ẹlòmíì. Ọlọ́run o. Ó ní ìrànlọ́wọ́ tó wà lọ́dọ̀ pásítọ̀ tó ṣe fún un. Ó ló ti pin nìyẹn. Torí òun náà mọ tóun ti ṣe. Ó mọ̀ pé ó ti sú mi tó rọ̀ sétílé. Ó mọ̀ pé òun ti balẹ̀ jẹ́. Ó mọ̀ pé ó parọ́ mọ́ pásítọ̀. Ó mọ̀ pé ó ti tìka bojú olóore ẹ̀. Òun gan fúnra rẹ̀ ló kàn kúrò nínú ọkọ ẹ̀. Kì í ṣe pé ẹnìkan ló sọ fún un pé báyìí ó ní òun mọ̀ wípé ìrànlọ́wọ́ tó wà lọ́dọ̀ pásítọ̀ bíbí ó ní ìyẹn ti pín tọ̀dọ̀ pásítọ̀ ti pín síbẹ̀ nǹkan ó mọ ọtún tó pa. Ibi tó wá fojú sí ọ̀nà ògbàbẹ̀. Ó wá fẹ́ kí ìrànlọ́wọ́ kó dìde látọ̀dọ̀ ẹlòmíì sí òun. Ẹ ń gbọ́. Ọlọ́run lè lò wọ́n náà tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ sí Muyideen. Ó ní mi ló ń retí. Ohun tẹ̀mí sọ ni pé ọ̀rọ̀ pásítọ̀ kàn mí kò sí kẹ́kọ̀ọ́ lọ́rọ̀ pásítọ̀. Àti kò lórí ṣápítà yẹn. Àti kò lórí ẹ̀ sípẹ̀. Ọ̀rọ̀ lọ́wọ́ làwà dúró lé rí báyìí. Àbí tó sọ yẹn. Ni mò ń sọ. Àbí ó tún wá fẹ́ bẹ̀rẹ̀ jọ ni pé gbogbo èèyàn gbogbo ayé àwọn ajíkíní wọ́n ti jẹ́ kí gbogbo ayé ó gbọ́ pé Olúwọlé tèmi táyọ̀ à. Ó sì ní ológun ebi. Ṣé ẹ mọ̀ pé tí a bá fẹ́ sọ fún tẹ́ ìbáyé sáwọn ìpéyà ẹ̀jì bọ́ọ̀lù láti rẹ̀ lọ́wọ́ ìtí gbogbo ayé wò ní péyà ẹ̀yìn ni tí wọ́n ti sí ọ̀bù fún. Bàbá tẹ́fẹ́ kò sọ̀rọ̀ láti kàdémì látijọ́ tí mo ti fura pé wọn ò lè ṣe kankan fún mi lèmi ti sákùn ní ike wọn tí mo lọ ní ike wọn mọ́. Ẹbí sọ̀rọ̀ ṣé ẹgbẹ́ ọ̀gá tó sọ? Ó ní láti gbà tí àtijọ́ tí òun ti fura pé wọn ò lè ṣe kankan fún òun lòun ti sá kúrò nílé kéwu wọn tó wọn ò ti lọ lé kéwu wọn mọ́. Ẹ jẹ́ gbé láti bí. Ẹ jẹ́ rìwáìdì ẹ̀ mo láì kárí mi. Túbú yàbí yẹn kan kí a fi bẹ̀rẹ̀ láì mọ̀ pé ajígini náà wá ní nǹkan kan sí. Bàbá ṣe rí ọ̀nà téèyàn tó lè gbà ràn mí lọ́wọ́ báyìí ọ̀nà méjì ni. Ṣé ń gbọ́ mi báwọn? Algold milk. Ọ̀nà alákọ̀ọ́kọ́ ni Kò dúró ọ̀sìtì lélẹ̀. báńkì àkáǹtì mi èèyàn lè bá mi sẹ́ǹdì owó síbẹ̀. Ọ̀nà alákọ̀ọ́kọ́ náà. Ọ̀nà ẹlẹ́ẹ̀kejì wá ni wípé TikTok page mi. Ṣé ń gbọ́ mi báwọn? Mo ń gbọ́. Torí ojoojúmọ́ ni mo ń Mr. Ẹ̀sán ọlọ́ba àfọwọ́ síbẹ̀ o. Bàbá bá ń kẹfà ẹni yẹ̀yẹ́ ń dùn yọ o. Ẹ tí ò bá di ràn mí lọ́wọ́ láti bá mi sẹ́ǹdì owó sí báńkì àkáǹtì mi. Ó ní láti. Ẹni yẹn ń láti ràn mí lọ́wọ́ láti fún mi ní gift. Lórí TikTok. Programu TikTok. Torí ìrànwọ́ ọ̀dọ̀ pásítọ̀ yẹn ti pín tiẹ̀. So lẹ́yìn yẹn ṣé ń gbọ́ mi báyẹn tá a bá tó ń sọ wípé adọ́fẹ́ máa jà fún ẹ̀tọ́ kan lọ́wọ́ àwọn kan. Àwọn ló ń bá jà àwọn lulẹ̀ nation àwọn lulẹ̀ ṣé ń gbọ́. Ọ̀rọ̀ tó ti kú ibi. Lulẹ̀ nation wọ́n ti accept wọ́n ti lulẹ̀. Ọ̀rọ̀ tó wà láàrin ìgbà àti pásítọ̀ yẹn. Èmi ò sọ̀rọ̀ pásítọ̀ ìsọ̀rọ̀ pásítọ̀ ọ̀rọ̀ pásítọ̀ kò lè mi sọ kò ní tó kàn mí pẹ̀lú pásítọ̀ ṣé ń gbọ́ èmi ọ̀rọ̀ pásítọ̀ kò ní lókè mi báyìí. Báwo Ẹ ṣe jàre Mojísọ́lá. ìrànlọ́wọ́ ọ̀tọ̀dọ̀ tiẹ̀ ti pín nìyẹn.
ṣé mo bí ó ṣe dìde mọ bí mo ríre talk show ìrànlọ́wọ́ àwọn tó fẹ́ kó dìde bò ní ẹjọ́ mà bí alátọ̀dọ̀ yín ọ̀rọ̀ tí ó ní ìdí owó báńkì àkáǹtì àti nínú TikTok. ó tún wá fẹ́ mọ̀ ọjọ́ ni pé gbogbo èèyàn gbogbo ayé àwọn ajíkíní wọ́n ti jẹ́ kí gbogbo ayé ó gbọ́ pé àwọn ti lẹ́yìn lọ́wọ́ àwọn ṣọ́ọ̀bù náà ti gbá kan àwọn ṣàwó kan. ṣé ẹ mọ̀ pé tí abáfẹ́ sọ fáwọn tẹ́ ìbáyọ̀ sáwọn ìpéyà ẹ̀dìbò láti rẹ̀ lọ́wọ́ nítawọn ètò gbogbo ayé wò ní péyà ẹ̀yìn ni tí wọ́n ti sí ṣọ́ọ̀bù fún. Bàbá tẹ́fẹ́ kò tọrọ. Látijọ́ tí mo ti fura pé wọn ò lè ṣe kankan fún mi lèmi ti sákò ní ike wọn tí ń lọ ní ike wọn mọ́. Ṣé ẹ ti gbọ́ mi báwọn? Mo já wà lórí ọwọ́ mi ní báyìí. Mọ́mí rẹ̀ ṣe gbọ́ wọ́n láwọn kẹ̀ wọ́n jápa ó ní mọ́mí rẹ̀ gbọ́ tó sọ ó ní láti ìgbà tó ti fúnra pé wọ́n lè ṣe kankan fóun ó láti ìgbà yìí ló ti jápa kó lè ké wọn. Tá a dẹ̀ pariwo látọjọ́ yìí tí mò ń pariwo látọjọ́ yìí Muyideen ò ní òbí ò ní ìyá tó dáa Ọlọ́run ìyá Muyideen ò dáa ò kì í ṣàbí ọmọ mo pariwo tó ìyá Muyideen gba 250,000 naira inú ẹ̀ dùn ìyá bó pẹ́ bóyá wà ná 250 tán òòrò gbèsè ayé ọmọ ẹ̀ àfìgbàdá ẹja Muyideen sì kọ́ tátò tó lulẹ̀ gbogbo ẹ̀yìn olulẹ̀ nation ọgbọ́dọ̀ sọ ní kí náà tún jà fún ẹ̀dọ́ wá fẹ́ ràn lọ́wọ́ kan fún ràn wọn lọ kò sáyè pé wọ́n ń jà fẹ́tọ̀ kankan àwọn tó sọ pé wọ́n fẹ́ jà fẹ́tọ̀ fún ẹni tí ò lẹ́tọ̀ọ́ níbi kankan tẹ́ wá ń kóra yín jọ tẹ́lẹ̀ ẹ̀fẹ́ gba ẹ̀tọ́ ń bẹ̀ ṣé yóò máa báyàn tọ́ kó fani nítan ya ni ó ti padà ó ti mú gírì lé ó ti kúrò mọ́ṣáláṣí abájọ ọjọ́ kan wà tí Mufti Manchester tèmi àti ẹjọ́ ń sọ̀rọ̀ Mufti Manchester mo bá ní ṣé orí mo ní Mufti Manchester mo ní aláwọn tó dá gbogbo wàhálà ìsílẹ̀ mo ní kò sí bá ṣe máa porí ajá tà ní porí ajígini arìngìnìgìnì wọn jọ ní àyà alájẹ ẹjọ́ bóyá ẹ wò nǹkan mo tiẹ̀ fẹ́ bá yín sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ àfa ajígini ẹ má máa dárúkọ wọn tẹ bá ṣètò mo ní kí ló sọ Mufti Manchester mo ní má sọ ọmọ láyé mo ní gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà nídìí ọ̀rọ̀ yìí tó tí ojú ọ̀rọ̀ fi débi tó fi dà níbi tá a dé mo ní kò sí Gloria Popsi God bless you my beautiful sister I love you mo ní kò sí bá ṣe dárúkọ yín tá a máa sọ̀rọ̀ tó wà lẹ́yìn tá a ní dárúkọ yín mo ní ó ní alájẹ kò lè yé yín ẹ wo àwọn míì ẹ wo tó bá yáṣẹ ẹ máa understand ọ̀rọ̀ yín ò lè yé yín ẹjọ́ tó bá possible kẹ́ má dárúkọ Ajígini mo ní mi ò lẹ́ni má dárúkọ Ajígini tọ́ra wà èmi lèmi fún ní Ajígini arìngìnì wọ́jà wà láì ó padà arìngìnì wọ́jà ni Ajígini forúkọ Ajígini lẹ̀ mi tí èmi tó lè gba orúkọ yẹn kò possible anytime tá a bá tún rántí Ajígini fẹ́ lórúkọ lórí ìkànnì tá a wà ẹni ó dẹ̀ ti ní orúkọ sí àwa ní ká má tún dárúkọ ẹ̀ mọ́ àti ní dárúkọ ẹ̀ ṣó possible ni ẹjẹ má bínú jàre ẹjẹ á tún gbádùn ẹjẹ àtàlọ́lọ́run God bless you. ṣé pé kẹsàn-án ló sọ bíbí ẹ. èlò náà ta POS bí á 30,000 Olúṣọlá ti ẹ̀ dá ẹ̀ kúrẹ̀ pé àwọn kákọ̀ọ́sì Olúṣọlá ló ṣiṣẹ́ ọ̀bù àti POS ní 25,000. It's a sorry case. Ọya bàbá èmi bèrè bèrè kan o ó lè wá ní Ajígini wá sí gangan fún yín báyìí. Ẹ̀yin ẹ̀gbọ́n ẹ̀wò ń ti yé yẹ́rí ẹgbẹ́ mi má tó ṣe èèyàn lóore ṣé ń gbọ́ mi báyìí ẹni tó la ọ̀nà bẹ́ẹ̀ ló sì máa jẹ̀rí mo téèyàn máa rí náà rí lò tó lànà rẹ̀ fún yàn ẹgbẹ́ mi má kò sí èèyàn lóore ni. Ó lẹ́ni tó ń gbà pé ó ṣe èèyàn lóore lẹ́ni tó la ọ̀nà béèyàn ó ṣe máa rí jẹ tí ó máa rí mu tí ó máa rí ná tí ó máa rí lò fún yàn gbogbo yín ta ló ṣe ọmọkùnrin lóore wọ́n ṣe lóore wọ́n kọ́ṣọ̀ wọ́n kọ́lé wọ́n kọ́ṣọ̀ ó tún fẹ́ yàwó wọ́n ṣe ìyàwó fún wọ́n ra ọjà kún ṣọ́ọ̀bù yẹn ó tún lo sólà
ó ní sólà ó ní jẹnẹrétọ̀ ó ń tajà wọ́n ṣí ṣọ́ọ̀bù fún ìyàwó náà tajà ọkọ ń tajà ó di láńlọ́ọ̀dù tí èèyàn bá wálé ayé kí lè wọ́n gbàdúrà olúwa jẹ́ kọ́lé jẹ́ ralẹ̀ jẹ́ ra mọ́ kí ra mọ́tò olúwa jẹ́ lọ ní òyìnbó olúwa jẹ́ bímọ jẹ́ lọ́kọ jẹ́ láya nínú gbogbo àwọn àdúrà téèyàn wálé ayé wá ṣe àdúrà rẹ̀ sì ń gbà díẹ̀ èṣù lágbára kò sí ní gbàlà ọlọ́run má jẹ́ ká rí ẹni tó máa ogun má jẹ́ ká rí ogun tó máa dá wa padà sẹ́sẹ́ àárọ̀ nínú àìríjẹ àìrímu àìrílò àìrínú àìrílò ó yá o. tó láàrin bẹ́ẹ̀ fún wa rí náà bí fún mi. bẹ́ẹ̀ ni ẹgbẹ́ mi mọ̀ pé ó ṣe èèyàn lóore òun nìyẹn gbogbo táwọn ń dánwò yẹn ajínigbé àkó gbogbo yẹn bí ìgbà tí èèyàn ń bí wasting of time ni. bí ìgbà tó fẹ́ máa fi yín wọ́n náà ti jẹ. bí ìgbà tó fẹ́ máa fi yẹn wọ́n náà ti jẹ. ọ̀nà àlùjọ náà fẹ́ là lẹ́yìn àlùjọ náà ni. wọ́n fẹ́ la ọ̀nà àlùjọ náà lẹ́yìn. tẹ bá wọ́n tẹ fẹ́ kọ́ kéwú tẹ fẹ́ fún kéwú tẹ fún lẹ́kọ̀ọ́ kéwú. ẹ lọ́kọ̀ àwọn kéèké náà lákàlàkà lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ kéwú ìmúlẹ̀ lẹ́rú wo ni. àmì òye mi o. táwọn ẹgbẹ́ kò kéwú ẹ lọ́kọ̀ àwọn kéèké tí wọ́n ti gùnmú tí wọ́n ti lọ lórí oko ẹ máa kọ́ wọn kéwú sáwọn lẹ́kọ̀ọ́ kéwú. bẹ́ẹ̀ ni àbí. ẹ tó ti ní responsibility. àbí. báyà ní kó a máa tẹ̀lé ọkọ máa gbé ọ̀lẹ́tẹ̀lá àfáàní. ọdẹ́nìkẹ́ ọ̀pàdé rẹ̀ pẹ́ o. èèyàn mẹ́ta ni wọ́n bá sọ̀rọ̀ àkọ́kọ́ ní ti ìyàwó tí Muyideen fi ilẹ̀ tí ó padà lọ pe ẹjọ́ fún pé wípé Muyideen ba òun ló kọjá ẹlẹ́ẹ̀kejì ní ti arìnrìnàjò wọ́jà ẹlẹ́ẹ̀kẹta ní kàmẹ́nu débẹ̀ ó ní ti ọ̀dà òun rédíò. Karma is real. akọ̀túnlẹ̀ lè débi tí Àgbàlá Gabriel náà lákòókò ní ti voice message tí a gbọ́ tán sí ó ti jẹ́ ká mọ̀ pé Muyideen kò lẹ́nì kankan. What's cracking up now me? How will you say that? ọ̀rọ̀ pàtàkì láti tó wà láàrin gan táwọn èèyàn ò ṣàkíyèsí nípa Muyideen fúnra rẹ̀ gan kò ní pé ó ń gbọ́ngbọ́n òfin taratara gbádùn ẹ̀ tí lọ́bẹ̀ torí nígbà tí ìyàwó Muyideen tí wọ́n sọ pé yóò pẹjọ́ wípé Muyideen bá òun ló kọjá wípé Àgbàlá epo bá òun sùn ẹjọ́ tí wọ́n pè ẹjọ́ táwọn torí ẹ̀pẹ́jọ́ ni pé wọ́n ní bí ẹni pé àwọn kan wà lẹ́yìn Muyideen tí ń sọ̀pọ̀tì ẹ̀ tí ń tì lẹ́yìn láti máa ṣe ogun tó ṣe o ìdílé ẹ̀pẹ́jọ́ ni wọ́n mọ̀ pé Muyideen fúnra rẹ̀ ní £1 àwọn gan fúnra ìyàwó Muyideen gan wọ́n pé tó bá lóun fẹ́ pé Muyideen lẹ́jọ́ tí ó bá sẹ́ni ẹ̀kọ́ lẹ́yìn ẹ̀ yóò kẹ́ pẹ̀lẹ́wọ̀n bí ọ̀bọ ni nígbà tá a ti di pé gbogbo ìyẹn ti kó lẹ́yìn rẹ̀ nísìn kò sí ẹ̀kọ́ lẹ́yìn rẹ̀ ìyàwó Muyideen nílò pẹ̀jọ́ ó nílò àti pẹ̀jọ́ wọn kan ó nílò àti pẹ̀jọ́ kankan ẹjọ́ ti wó bí ẹ̀kọ́ gbòmù di téèyàn fi yà jẹ bí ẹ̀kọ́ pẹ̀lẹ́jọ́ wọ́n ti báyìí wọn àwọn yóò ti padà sí ẹ̀ láti jù ní bí èèyàn fi yà jẹ torí kò omi ti tán lẹ́yìn ẹja rẹ̀ ó ti wà lásàlẹ̀ báyìí. Olúṣọlá wà ń bẹ Olúṣọlá lówó lọ́wọ́ àti Mufti Manchester. mo ń pa àwọn sí ìyàwó Muyideen kó wò wulẹ̀ sọ́kùn mọ́ pẹ̀jọ́ nǹkan mọ́ tó á kẹ́ pẹ̀jọ́ ó kàn fi yà jẹ lásán. Ìbùkún wá gbọ́ o wá gbọ́ advice o ẹ bá ń táàgì ẹ̀ ẹ bá mọ kíní ẹ̀. ẹ bá gbọ́ ohun tó gbóhun tẹ́ gbọ́ tán ẹ rí káwọn arígini gan àwọn gan fẹ́ fi orúkọ rẹ̀ àwọn fún fẹ́ fi orúkọ rẹ̀ ní òkìkí ni wọ́n yìí ti fi lókìkí tán wá sí popularity. ẹlẹ́ẹ̀kejì wa ni ti àrígìnì wọ́jà àrígìnì tó ló gbọ́ Yorùbá dáadáa àrígìnì òun dọ̀kítọ́rù ló òun lọ skul òun lọ yúrà òdìdí tí ìyàsọ́ primary school ọkùnrin primary school ó gbé pẹ̀lú lórí tọpọlọ. they destroy his life bẹ́ẹ̀ ni mo ríre wà láì ṣe bá ń sọ ń gbà yẹn
kí ṣe pé ọ̀rọ̀ Ṣẹ́gun Ọ̀jẹ̀tọ́lá ṣe wà. Àgbàlá jáde láwọn bọ̀dá LFM. àwọn bọ̀dá sùnìyà lábí náà wọ́n lè ojú ọmọ mọ́kànlá ẹgbẹ́nu sí máìkì àwọn bọ̀dá LFM. torí ọ̀rọ̀ yóò bá mọ́ lọ báyìí ẹ bá ti fi náà wá létí bọ̀dá LFM ló gbé Àgbàlá wá FM tó ní ká gbàlà gbẹnu sí máìkì. nígbà tó gbàlà gbẹnu sí máìkì ó sọ̀rọ̀ dáná lójú Àgbàlá pé ẹjẹ́ àṣẹ báyìí ẹjẹ́ àṣẹ báyìí ẹjẹ́ àṣẹ báyìí ẹjẹ́ àṣẹ báyìí Àgbàlá ẹ̀yin náà fún nílé báyìí pé báwọn ti jẹ́ pé bá gbàlagbà tí wọ́n ṣe mọ ẹjọ́ dànù ẹ̀yin sọ̀rọ̀ tọ̀rọ̀ lọ́bẹ̀. tó wá lọ sórí TikTok lọ́wọ́ alálẹ́ wọ́n kó àgbàgbé. ìwọ náà ti lùdù ẹ̀yìn ìlú àgbàlagbà bẹ́ẹ̀ fáwọn àwọn kan náà sọ́pọ̀tì ọ̀rọ̀ ẹ pé Àgbàlá ti lùdù ó ṣe gbàgbà ó ṣàwò. bẹ́ẹ̀ ni. ìyẹn kó lè mi lọ. nǹkan kan tó bá fi kí wọ́n ṣàkíyèsí ni pé nígbà tí Àgbàlá tó kọ́lé fún yàn ó ra aṣọ sí ó káwọ́ sí lọ́rùn ó fẹ́ yàwó fún un ó fún ìgbésí ayé àlàáfíà ó sì ṣọ́ọ̀bù ẹ wá gbúrú nǹkan mèremère t'Àgbàlá sínú ayé rẹ̀ gbogbo ohun tó ṣe fún ẹ̀yin ò rí Àgbàlá Gabriel ti di gbogbo èrè téèyàn mọ́ jẹ láyé Àgbàlá Gabriel ti ṣe fún. kábíyèsí. ó yá ẹ̀yin tẹ́ ẹ wá sọ pé tí Àgbàlá ń ṣe òòdà kí ló wà sí látara yín báyìí ṣé sáré nǹkan tí wà sí. bẹ́ẹ̀ ni. ókè kòkòrò àṣìbò ayé látara ti ọdún lẹ́fẹ́ fún. ọbẹ̀ kọ́kẹ́. ẹ jẹ́ jẹ̀bọ̀ kí o ẹ̀yin o mọ́rù pa fún ọ lówó ẹ tó sì lórí lọ́dọ̀ rẹ̀ ẹ tó rí àṣìbò kan lọ́dọ̀ rẹ̀ ẹ lè kó mbẹ ẹ lè kó lọ́dọ̀ olórí rẹ̀ ẹ lè kó lọ́dọ̀ global Ògúnṣínà. ẹ̀yin wá gbé sọ́dọ̀ kílẹ̀ yìí wá rí sẹ́fún báyìí. wá sí pàṣẹ ọ̀nà mi ṣé o gbọ́. bọ́dà àdìgbìn wọ́jà kílẹ̀ ní sẹ́fún. ẹ̀kàn ló lórí lára rẹ̀. kábíyèsí. àsọ̀rọ̀ ayé Àgbàlá Gabriel bá gbọ́ àsọ̀rọ̀ bí ti jẹ́ ìláyé bí ó ti láyé lò ẹ̀yin bá sọ̀rọ̀ ọ̀run. níbi tí Àgbàlá ti mú tó ti ẹ̀nà sí ọ̀run tó ti ẹ̀nà sí kò ń lọ̀run kan àbí kó ti kọ́ ọ̀run jẹjẹ. ẹ wá wo inú orí bàtí tẹ́sí fún nìyí báyìí nítorí wá lára àpẹẹrẹ àbí. àwọn orí bàtí ni o. ẹ wà lọ́rọ̀ ẹ dààmú ọ̀run tó fi jẹ́ pé ó padà kúrò náà Àgbàlá Gabriel bẹ́ẹ̀ tó wá padà tó wá padà kúrò náà Gabriel èròǹgbà àwọn èèyàn lórí tẹ́sí ni pé nígbà tí Àgbàlá bá padà rí Muyideen Àgbàlá Gabriel ló wò pé ọmọ yìí àti yóò padà dákú tó báyìí ó rí wà lẹ́sìn fún báyìí o kábíyèsí Ọlọ́run àti bọ̀dẹ́ LFM àti Adigini kábíyèsí rẹ Ọlọ́run àtijọ́ ni mo ń pẹ́ kó tó dájọ́. nǹkan Adigini ọjà mo ń lọ́wọ́ pé olóòlù kí Adigini náà ló pẹ́. àjìbọ̀ Adigini náà ló pẹ́ náà Adigini ló pẹ́. àti bọ̀dẹ́ LFM àti ọ̀dà Adigini. bẹ́ẹ̀ sí máìkì. orí wa lẹ́yìn sí báyìí orí tẹ́ ẹ sí ni pé ẹni aláàánú jìnnà sí. kábíyèsí. láti tó tọ́ orí lẹ́sìn fún ẹnu ẹ̀lẹ́yìn náà wà táyọ̀ tọ́ ibi lẹ́yìn sí fún ẹnu ẹ̀lẹ́yìn náà wà ṣùgbọ́n ẹ sáà mọ̀ rántí pé ẹ̀yin náà bímọ ẹ mọ̀ rántí pé ẹ̀yin náà bímọ bó ṣe wà ní ìsìnbáyìí iwájú ò ṣe lọ fún ṣe padà sí. kábíyèsí. tó máa ní ẹja pọnú pọ̀ kò léwu ibi oníhun fi sílẹ̀ mọ́ lé mú pé ibi tí wọn náà fi sí ọ̀dà báyìí ká pọnú pọ̀ kò léwu ibi tí wọn náà fi torí pé ẹni tí Àgbàlá kó ti gòkè ẹ bọ́n wọn bẹ́ẹ̀ sí gbókò ẹ̀jẹ̀ kó wà ṣàkíyèsí pé nígbà tí a bá mú àgbàlagbà tó wá máa tú ọ tó bá ṣe bí àgbàlagbà wọ́n fi ọwọ́ àgbàlagbà wọ̀ wọ́n nígbà àgbàlagbà bá ń hùwà ọmọ ọdún kan tí èmi ló ti bẹ̀rẹ̀ ni mo ti sọ̀rọ̀ sẹ́yìn lẹ́yìn pọ̀ pọ̀lọpọ̀lọpọ̀ ìfẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀wù pọ̀ mọ́ ṣùgbọ́n pété àwọn ìwà wò pé ǹjẹ́ ní gan bẹ́ẹ̀ sí ìwòpẹ́ ní yìí máa tú ọ nítorí rẹ̀ pé èyí ń mú ìdí ni ǹjọ́ jọ bí ẹni ǹjọ́ jọ ní kó wà mentally okay bí ẹni pé ṣé kó wà disturb díẹ̀ tó dé ayáwó ká máa wò bẹ̀yẹn náà tí ó bá rí bẹ́ẹ̀ ni nígbà àwọn bọ̀dá LFM tí wọ́n mú àtàwọn tó pọ̀ wọn àti àwọn bọ̀dá LFM pọ̀ táwọn bọ̀dá LFM fi síta ẹ̀rìn tí ọwọ́ wọ́n ti sọ́dọ̀ Adigini. Adigini wọ́n jà wá mú òun wò pé
ọ̀nà àti lókìtì lélẹ̀ bá lè gbìngàn ọ̀yà fẹ́ tètò yóò bá gbé ẹgbẹ́ tó a ti gbé ẹgbẹ́ yóò mọ̀ tó gbé ìyọ́n mọ̀ bá lè sí. gbìngàn ọjà fẹ́ kọ́ kéwù ó fẹ́ sọ di mùsùlùmí. ó dá ta lọ lọ́wọ́ yóò ṣe ìyá ìbá àjàjì. yóò àmọ́ sọ pé tẹ́ẹ̀rì àwọn òní nínú Islam àwọn òní yẹn kẹta fún ọ ṣùgbọ́n a kọ́ lẹ́sìn a sì kankan àwọn ọmọ kírun a kọ́ ń kéwù mo kí mo wò dìde rẹ̀. ṣégbà mú ìdí nìyí tó wá gbé tó lò fẹ́ kéwù àbúrò ló fẹ́ sẹ́sìn àbí tó fẹ́ sẹ́sìn láti ilẹ̀ tó fẹ́ sẹ́sìn láti ilẹ̀ sí kò ní sẹ́sìn àbí ọ̀dọ́ ìsọ̀rọ̀ pé yẹn kó sẹ́sìn ó ti wá sú àrègìrìgì ọjà náà ní ti báyìí ó ti wá sú àrègìrìgì ọjà náà èmi ló wá fẹ́ mọ̀ pé àrègìrìgì ọjà kò sí nǹkan kò ní yẹn kan sí fún Muyideen tí mo lẹ́gbẹ́ lẹ́nu ẹ̀ kọ́bọ̀. ó lárí gìnìgìnì ọjà kúrò olóṣìṣẹ́ ps tó wọn lẹ́gbẹ́ lẹ́nu Muyideen fúnra rẹ̀ dájúdájú popularity ti àrè gìnìgìnì ọjà popularity tó ẹ fún Muyideen rí ó ti use ẹ ó ti dump ẹ àkíyèsí kí wọ́n. ó ti tó kálọ̀ lọ́hùn ó try. ẹ̀yin èèyàn mi ẹ káàbọ̀ sórí ètò àkú etí ìgbọ́n àtàárọ̀ abẹ́ ẹ̀rí kó ga kó lẹ́tìkẹ́. ṣé ẹ rí Yorùbá bọ̀ wọ́n ní tí ọmọdé bá ń gégi àwọn àgbà ló máa ń mọ ibi tó máa ṣubú sí. ní ìgbà tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ a rí àwọn àgbàlagbà lọ́kùnrin àti lóbìnrin àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí àtòníṣẹ̀ṣe tí wọ́n jáde síta ẹlòmíì ò sọ̀rọ̀ rí ó torí ẹ̀ jáde sá pé òun á sọ̀rọ̀ pé ẹ jẹ́ ká ṣàlàyé fárákùnrin yìí kó má bàa ṣubú kó má bàa ṣìnà. ṣùgbọ́n àwọn tó jẹ́ gẹ́gẹ́ bí igi lẹ́yìn ọgbà ẹ̀ wọ́n ìgbésẹ̀ tí wọ́n ń gbé gbogbo ọ̀la ń pariwo pé ìgbésẹ̀ ìparun lẹ̀ ń gbé yìí mo sọ́jú ẹ̀mẹ́wàá lọ pé bọ́rọ̀ bá rújú báyìí excuse me ẹ jẹ́ ká yanjú ọ̀rọ̀ yìí ẹ wá bẹ́ẹ̀ ṣe máa parí ẹ̀ fún wọn kí arákùnrin yìí blessed assurance God bless you kó tún kọ̀ǹtínù láti máa gbé ìgbé ayé ìrọ̀rùn lọ ìgbé ayé ìṣerere. nínú ẹ̀ làwọn kan ṣe sọ pé ẹ fẹ́yàwó ṣé kí ló wá fẹ́ àtẹ̀jọ́bìnrin rere ló fẹ́ àtẹ̀jọ́bìnrin gidi ló fẹ́ kò tí ẹ tí ò rí yàwó fẹ́ àtẹ̀jọ́ lọ́jọ́ ní fibroid èwo lẹ wá rí fẹ́ fún. ilé ìwò náà kọ́ fún wọ́n lọ kọ́lé sínú ọgbà ṣọ́ọ̀ṣì èwo lẹ rí kọ́ sí sínú ọgbà mọ́ṣáláṣí. ọjà wo ló ń ta kíní kan tàbí jájà lọ ni ní pos ní àwọn tó tiẹ̀ tún padà ṣoore náà wọ́n padà gbélé lọ́wọ́. ẹ ló wà ní ṣọ́ọ̀ṣì àwọn ọmọ yín ẹ fẹ́ fàwọn wọnú ẹ̀sìn ṣe bó padà derúwo yàkẹ́yìn ó padà ṣe tírì wọn àlù láàsì ni torí ní ìsìn àti ẹmọbi tó wà tó bá sọ̀rọ̀ díẹ̀ yóò fi Jésù sí yóò fọlá àtẹná parí ẹ̀ àfilọ́lá àwọn ìyá mi ò àfi ké lẹ́yìn níbo gangan lẹ padà wá darí ayé ẹ̀ sí kí l'achievement yín lórí ọ̀rọ̀ gbèsè ayé ẹ̀. a sọ lọ́jọ́ kìíní àná a pariwo síta pé ìyá Muyideen ìwọ ló bí ọmọ ẹ kò sí ẹ tó lè fẹ́ràn ọmọ ìjọ lọ́mọ lọ tí ò bá sí díẹ̀ tí ì bá ṣe pógun èmi ni mo ní èmi ni mo wà ń díẹ̀. ọ̀pọ̀lọpọ̀ àwọn abiyamọ ló jáde síta pé ìyá Muyideen jáde síta tó bá ṣe abiyamọ tòótọ́ ní ìyá Muyideen ni bí ọ̀rọ̀ yẹn ṣe ṣẹlẹ̀ ó yẹ kó mórí lé lọ ságbàlá bó tiẹ̀ débẹ̀ tó máa bínú ságbàlá tó máa bá jà pé bọ́ ṣé ó yẹ kọ́rọ̀ orí bẹ̀ láàrin ìwà àti Muyideen ọwọ́ tí mo fi jọ mo ṣe fi mú wọ gan inú mi dùn gbà lọ́jọ́ kìíní àná tí mo ti gbọ́dọ̀ ẹ ló wà inú mi dùn kí ló wá fa gbogbo tó lè wá ṣẹlẹ̀ kò yẹ kẹ́ lè bára yín jà kò yẹ kó tiẹ̀ lè fọwọ́ sí kò yẹ kó lè fọwọ́ kàn
kò yẹ kí wọn kóun náà lè ṣe tó báyìí bọ́mọ ẹwí bá sọ fún Àgbàlá ó ju àwọn méjèèjì lọ kẹ́ẹ̀dẹ̀ bá wọn yanjú ẹ̀ kí gbogbo ohun tí ọmọ yẹn tó ti gbélé atáyé ti rí pé ó ti gbélé ayé ṣe kó mọ̀ bá parun ẹ fúnra rẹ̀ ló fẹ́nu ara ẹ̀ sọ pé níbi ibẹ̀ yẹn ó ti mọ̀ pé no area ni no go area fúnra rẹ̀ ló fẹ́nu ara ẹ̀ sọ nítorí lójú ara ẹ̀ ó rò pé ó ti pẹ́ jù láti lè lọ tọrọ àforíjì ó rò bó ti pẹ́ jù láti túbá láti gba àwọn ẹ̀tọ́ ẹ̀ tó yẹ pé gbogbo àgbáyé pátápátá ló sọ pé gbà ó deserve orí ọ̀fẹ́ lórí gbà ó lẹ́tọ̀ọ́ kankan mbẹ̀ ṣùgbọ́n tó máa oore tá ọmọ aráyé ṣe fún ẹ nípasẹ̀ arákùnrin ó wà ń bẹ̀ ó fi gbogbo oore sílẹ̀ wọ́n wá sọ pé yẹ kó fi sílẹ̀ kó bẹ́tà kó máa gbé nínú yàrá kó tó pójú kó máa gbé nínú góòdù àti kinní kan lọ àwọn ajígini náà ní iṣẹ́ example lọ́jọ́ kìíní àná níbo ló wá dọrí àrò ayé ẹ̀ kàn sí báyìí èmi rò bóyá kó o ti ṣe ìyàwó kó o ti ṣe nìka pẹ̀lú obìnrin mi ni káàtẹ̀ wá wúrú ẹlẹ́yà tó fẹ́ fún ẹ àfi pé àwọn customize ọlálẹ́rìí ọ̀làwọ̀ yìí ó yẹ kán ti tún ṣe another customize building sí ẹni wọ́n ti ṣe customize building kan tún kọ́ mi fún ẹ kó ní solar kó ní borehole kó ní gbogbo mèremère tá a rí ìwọ kò sí kankan tó ṣàfowó ara ẹ̀ rà lórí bẹ́ẹ̀dì lórí àga lórí tv lórí fáànù lórí sólà gbogbo ẹ̀ pátápátá ló wà nílé fún ẹ free of charge kí ni ohun tí àwọn ajígini Sheikh Fọlọ́runṣọ́ Mufti Manchester Madam Ṣọlá Olúṣọlá Yusufu kí ni gbogbo nǹkan gbé ṣe fún ẹ Níkẹ́ Pópóọlá kí ni tán gbé ṣe fún ẹ ṣe bá a sọ pé tọ́rọ̀ bá rí báyìí ẹ jẹ́ ká fi rora wa wò ǹjẹ́ tí Muyideen bá jọmọ ìyá àti yín ẹ dẹ̀ máa gbà ẹ máa lajúlẹ̀ ẹ máa gbárù géèmù burúkú yẹn fún tó wáyé pé fúnra ara ẹ ìwọ ló jẹ́ Muyideen tó pé ó jẹ́ àbúrò ẹ tàbí ìwọ ló finú ara ẹ bí wàá dẹ̀ lajú kalẹ̀ ò ní wá bí nǹkan ṣe máa níyanjú tí ọmọ yóò ní jẹ́ loser at the end of the day ó dá ibi tẹ́ bá dé báyìí níbo lẹ bá dé báyìí ẹ bá débi tó Yorùbá sọ pé ẹ ti bá débi tó ní àpẹẹrẹ adẹ̀pariwo tó ó jáde síta ó ń parọ́ mọ́ ìyàwó ẹ̀ ó ń parọ́ mọ́ Àgbàlá nọ́tọ̀ ti gbà tíyàwó lọ sí court ni Muyideen tó dákẹ́ tó ríwèé ó ṣàgbàwé tó ríwèé court by ilẹ̀ ara ẹ̀ tó wálẹ̀ mo rí i pé ta lọ́lọ́run sọ wípé bóyá ìyàwó ẹ̀ ó pè lẹ́jọ́ bóyá torí pé àwọn tó wà lẹ́yìn ẹ̀ bóyá wọn lè fún lówó nítorí ẹ̀kọ́ ìyàwó ní orúkọ tó bàjẹ́ kó jáde síta up to now kò dẹ̀ tí ì ṣe so ó sì fọwọ́ ara ẹ̀ ṣe rẹ̀ ni tó bá yá àwọn òbí ẹ̀ ìyá ẹ̀ ni ó sì máa jáde síta ó rìn wọ́n ni kò tí ì já wọn jẹ ó rìn ìyá ẹ̀ ni lórí ìkànnì la sì máa jókòó sí ó rìn gbogbo wọn ni kò tí ì já wọn jẹ ó sì máa jáde wá fi ẹnu ẹ̀ gbolẹ̀ bí Muyideen ò bá jáde kó wá bẹ̀bẹ̀ kó bẹ̀ ìyàwó ẹ̀ publicly lójú gbogbo èèyàn báyìí kó sọ pé mo parọ́ mọ́ ni Muyideen 23 kg àti 25 kg báàgì ìwọ náà máa fà á kì í ṣe pé kinní kì í ṣe fọ́ǹbù bí tí ìyàwó ẹ̀ bá ṣí ẹ̀ dé. kì í ṣe nítorí owó kò í ṣe pé torí fáìní 50 million yẹn owó yẹn kọ́ ṣùgbọ́n fẹ́ mú ìbanilórúkọ jẹ́ kúrò ọ̀rọ̀ ìpọ̀ olóòká òun àti òjíṣẹ́ Ọlọ́run yẹn oníbòṣe olóṣe ká lórí ìyàwó ẹni tó ń bá sọ oníbòṣe wọlé báyìí òjíṣẹ́ Ọlọ́run bẹ́lẹ̀ lórí ìyàwó ẹ ló bá kúnlẹ̀ ló bá gbẹ́ lẹ́sẹ̀ mú ló bá ní pa mí sílé má pa mí síta wàá sọ̀rọ̀ yẹn lórí afẹ́fẹ́ bó ṣe wàá padà yànnà náà táyé máa gbọ́ bí ó jẹ́ bẹ́ẹ̀ ibi tíṣẹ́ rẹ̀ dé dúró tí ìyàwó ẹ̀ gbé iṣẹ́ ẹ̀ dé àwọn fámílì ẹ̀ àwọn ṣòkòtò ajábọ̀ di gbogbo yín nítorí owó tó fẹ́ gbà kọ́
nítorí wípé ó fẹ́ continue nípa ìrìn àjò ayé ẹ̀ ni kékeré lówó. Àwọn tó wá ń torí wá wo mú ìdí àwọn tó wá ń torí ẹ̀ parọ́ wípé kí wọ́n lè bá ẹ gba owó jáde kan lè ràn ẹ́ lọ́wọ́ kó lè ní sympathy táwọn náà wá gbé ẹ pọ̀n. Irọ́ wá ń parọ́ fúnrọ́, èké ń parọ́ fèké. Ìfọkànlé yẹ kó máa sọ ẹ wo bí ẹ̀sìn mi dé mi mọ̀ pé mo lè débẹ̀ o ajígini o ajígini o Ṣèyíkì fọlọ́run ṣọ́ o ẹ wo bí ẹ̀sìn mi dé mi mọ̀ pé mo lè débẹ̀ o Mufti Manchester Olúṣọlá ọmọ Yusufu ẹ wo bí ẹ̀sìn mi dé mi mọ̀ pé mo lè débẹ̀ o ajígini o. Ẹ wo bí tẹ́ ẹ bá ní ẹlẹ́ni dé olójoojúmọ́ lòun wà lórí TikTok. Ṣó èdúró sí ṣọ́ọ̀bù mọ́ mo gbé POS ṣé àwọn ará TikTok tún ṣe POS ni. Ibẹ̀ ló ti ń retí bóyá òun ò rí tọ́rọ́ kọ́bọ̀ tóun ó fi jẹun. Òun ló ṣe ń bẹ̀bẹ̀ wípé béèyàn bá fẹ́ ràn lọ́wọ́ kó ṣe òun lóore nínú àkáǹtì òun tàbí kó wá sórí TikTok kó wá ra gift fún òun. Ṣé rí ilé ayé? Ṣé rí ọ̀rọ̀ ọlọ́rọ̀ ó máa ń dùn kéèyàn fi ṣàríkọ́gbọ́n o. Kọ́lọ́run ọba kó dákun kó dábọ̀ kó jọ nínú àánú ẹ̀ kó mọ̀ jẹ́ kó máa ráyé fọ̀rọ̀ tèmi àti yín mọ́ ṣàríkọ́gbọ́n ṣùgbọ́n wọ́n lè fi wá ṣàríkọ́gbọ́n tó dáa. Just imagine. Ó dẹ̀ ṣeé ṣe o. Ṣé àpá àwọn ẹ̀rọ ẹ̀wọ̀n gbọ́gbà tó kọ́ ti bẹ̀rẹ̀ nípa ó lóun ní di 5 million naira. Àló ń parọ́ ó ní mímíìkì ni. Ó ní gbogbo ọ̀rọ̀ yẹn mo dẹ̀ sọ fún yín pé mo ní àníṣẹ́ ní day one lọ́jọ́ tó máa sọ̀rọ̀ owó yẹn sẹ́. I was in support of him pé nǹkan tí lágbájá ṣe fún mi ò fẹ́ mi ò like. Ìgbà tí mo rí fídíò tó sọ wípé wọ́n lépa ẹ̀mí òun ẹ̀dọ̀ ibo ló wà ṣé wọ́n attack ẹni ṣé wọ́n attack ẹ we were so concerned we were worried we never knew pé calculation ni. Mo wá fẹ́ béèrè lọ́wọ́ ẹ Muyideen owó ọ̀hún tó wá ó láwọn èèyàn ń sọ fún ẹ nígbà tó wà lágbára pé àwọn èèyàn máa ń rí ẹ kó sọ pé ó yẹ kó o ti di mílíọ̀nìà ìwọ tó yẹ kó máa gbégbé ayé mílíọ̀nìà ṣé o ti wá di mílíọ̀nìà. Owó ọ̀hún tó wá ń lé ṣé o ti wá rí owó ọ̀hún. Ìwọ ti gbàgbé wípé ẹni tọ́lọ́hun ó bá ṣàánú fún yóò ṣàánú fún nírọ̀rùn ni láì lé owó ni ó máa lérú ẹ̀dá bẹ́ẹ̀ kiri. Ẹni tí Ajé Ògúngúnnísọ̀ bá sọ pé òun ṣetán láti fi ilé ẹ̀ ṣe bùgbé irú ẹ̀dá bẹ́ẹ̀ a máa lájí Ògúngúnnísọ̀ a máa ní lápò kò ní ní lọ́rùn. Irú ẹ̀dá bẹ́ẹ̀ ni Yorùbá sọ wípé wọ́n ń pe owó ránṣẹ́. Irú wọn ni Yorùbá máa ń pè wọ́n máa ń sọ wípé àwọn gan ni ọ̀gá owó wọn kì í ṣerú owó. Ṣùgbọ́n irú ẹnikẹ́ni tó bá ní dúró pé ohun ọwọ́ mi ò tó máa fi gọ̀gọ̀ fà ní tipátipá ní ìbanilórúkọ jẹ́ ni tó bá máa gbà ní tipátìkúùkù ni irú ẹ̀dá bẹ́ẹ̀ wọn a máa lé wọn kì í bá. Kọ́lọ́run Elédùmarè kó jẹ́ kémi àti yín ká ṣe kòǹgẹ́ oríire. Ẹ̀kọ́ rèé o fún gbogbo ọmọ Nàìjíríà o. Àní ká tó gbé ká fi tó wa létí níbi ọ̀rọ̀ ayé rẹ̀ dé dúró lónìí o. Ṣé ẹ rójú wọn bí? Ṣé ẹ ráyè wọn bí? Ṣé ẹ rójú wọn bí? Àgbà tí wọ́n padà lulẹ̀ fáínálì. Ṣé bá a sọ fún yín ẹ rántí pé mo sọ
ọ̀rọ̀ òsì tí ìtọ́rọ̀ ó sì mẹ́yẹ mo wọ̀ pé Muyideen sì mẹ́yẹ bọ̀ lápò ni mo ní lórí gbogbo tó tiẹ̀ tó mọ̀mí Ọládùnní olóyè lè wà you just call me Tenny Gold you're welcome. Mo ní lórí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì láàrin gbogbo wọn àti Sheikh Fọlọ́runṣọ́ àti FM ní FM radio ní àti arigini wọ́n ní gbogbo ẹ̀ mo ní fúnra rẹ̀ mo ló sì bọ̀ wá sọ ọmọ la máa gbọ́ lírí ìkànnì mo ṣe rántí pé mo sọ I said it mo nítorí irú èèyàn tí Muyideen jẹ́ mo ló sì máa sọ̀rọ̀ nísìn ibo ni Ajígini fẹ́ fojú sí báyìí pẹ̀lú gbogbo tá a gbọ́ ń pa yín báyìí ṣé ẹ máa jáde ṣé ẹ fẹ́ bá wa ẹ máa ṣe clarification because mo rántí pé lọ́jọ́ ọjọ́ Mílíkì Ajígini ṣó mọ̀ pé ó jáde ó ṣe clarification 5 billion clarification of 500 million